Meet Victoria Adeboye, Nigerian Nollywood star. The untold truth about Victoria Adeboye will shock you. A story YouTube channel mo kí yín ẹ káàbọ̀ sórí YouTube channel yìí. Ó láwọn kan tí mo fẹ́ sọ fún yín nípa òṣèré kan tó sì jẹ́ pé ó dàbí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ò kọbi ara sí òṣèré yìí. Tó bá ní kémi sọ, ó jẹ́ òṣèré tó jẹ́ pé ó ń ṣiṣẹ́ tó sì mọ̀ sinimá art dáadáa. Tálẹ̀ ni ọ̀hún Victoria Adeboye ni. Ṣé ẹ mọ̀ ọ̀dọ́mọbìnrin tó máa ń ṣe bí ọ̀gbà yẹn nínú sinimá yẹn. Ó ní àwọn sinimá yìí kan tí mo wò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí mo sọ pé mo gbé òṣùbà fún un torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn sinimá ẹni tó mẹ́ta ìtẹ́pọ̀ ṣe bẹ́ẹ̀ tó jáde àwọn tó bá ti wo ìyẹn Ìyá Sẹ̀bílì ẹ̀ máa rí bẹ́ẹ̀ àwọn sinimá ti wà mẹ́bẹ̀ẹ́ tí mo ti rí ṣùgbọ́n láwọn sinimá tó jẹ́ pé òun fúrẹ̀ ti gbé jáde ìyẹn ní YouTube channel tí mo fẹ́ recommend fún yín pé kẹ́ lọ wò tó sì jẹ́ pé àwọn sinimá yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń wò tán wò pé no ọ̀dọ́mọbìnrin yìí ó ń gbìyànjú dáadáa lọ́wọ́ tá a wà yìí ṣé ẹ ti wo Ìyá Ọ̀gbà ìyẹn part 1 and part 2 tó bá fẹ́ wò ó wà lórí ìyẹn YouTube TV ìyẹn Victoria Adeboye ìdí tó wá pamọ́ bá rí bẹ́ẹ̀ ó ní kí lọ wo ìyàwó celeb ó wà lórí YouTube ìyẹn channel ìyẹn Victoria Adeboye ìyàwó celeb tẹ́ bá wo ìyàwó celeb ẹ tún wá ṣàlàyé ìyàwó celeb yẹn náà bó ṣe máa sọ nǹkan àwọn kan tó ṣẹlẹ̀ ń bẹ̀ bí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lákòókò tá a wà ní pàápàá jùlọ èèyàn tó bá fẹ́ ọkọ tó jẹ́ pé bí ó jẹ́ ọkọ olókìkí tàbí ó jẹ́ ọkọ bí a tó wà nínú entertainment industry bírú àwọn kan tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni tẹ́ bá wo ìyàwó celeb ẹ máa rí àwọn kan bíi méjì ẹ máa fi kọ́gbọ́n ẹ dẹ̀ máa wà entertain ẹ dẹ̀ máa rí wípé Victoria Adeboye òun náà gbìyànjú dáadáa nínú ká ṣe kíni nínú ká àti ìyẹn sinimá Victoria Adeboye ló gbé fún mi lára àwọn sinimá Victoria Adeboye tí mo wò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí mo wò pé ó gbìyànjú dáadáa wípé ó ṣe bẹ́ẹ̀ èmi láìkì àti yẹn pé kó ṣe ọ̀gbà kó ṣe ọmọ jẹ́jẹ́ ó dàbí pé kò fẹ́ sí tí ò mọ̀ ṣe ìyẹn Victoria Adeboye ẹ lọ wo ìyẹn Alájọṣọmọlú tí bá wà Alájọṣọmọlú ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré àwọn olówó àwọn sinimá Alájọṣọmọlú ọ̀hún ẹ máa rí Kẹ̀mí Tì fún ẹ bẹ́ẹ̀ ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ Ìkíròtì Abíọ́lá ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré ńlá àwọn olówó àwọn ìyẹn Alájọṣọmọlú ọ̀hún ó sì gbìyànjú gidigidi ẹ lọ wo sinimá ọ̀hún nínú ẹ̀yin tẹ́ ń wò mí lọ́wọ́lọ́wọ́ yìí ta ni òṣèré tẹ́ ń fẹ́ ká tó lọ wo àwọn sinimá ẹ̀ ká lè sọ àwọn nǹkan nípa ẹ̀ pàápàá jùlọ àwọn tó pé sinimá wọn tó wà ní ìyẹn lórí YouTube lẹ́ẹ̀kan sí ẹ má gbàgbé o Victoria Adeboye ó jẹ́ ọmọ tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ó rà fún fojú di ìyẹn Victoria Adeboye ṣùgbọ́n èmi gbé fún gbogbo lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí ó jẹ́ ọmọ tá à ń sọ nípa ẹ̀ ká kópa nù sinimá ẹ lọ wo ìyàwó celeb Alájọṣọmọlú ìyàwó ọ̀gbà part 1 and part 2 ẹ mọ̀ pé lóòótọ́ ọmọ tá à ń sọ ni ẹ wo ẹ máa subscribe kẹ́ sì máa share kẹ́ máa follow a tún máa pàdé lórí sinimá mi tàbí lórí òṣèré mi tàbí lórí olórin bí ọ̀kan tẹ́ ẹ fẹ́ ká sọ̀rọ̀ ń pa àbí tẹ́ ẹ fẹ́ ká lọ interview ká gbé wá sórí channel yìí ẹ jẹ́ kí n mọ̀ ẹ máa comment ẹ̀ ìyẹn sí abẹ́ ìyẹn YouTube channel yìí ẹ ṣé o.